fọ bẹ́ẹ̀ ni bó ṣe làbẹ́yíká fún ẹ̀lẹ́bẹ́yì oníkọ́ gbaládájì ọ̀tán náà. wọ́n lè wẹ̀wẹ̀ ìsára lásán ṣùgbọ́n wọ́n wà ní aṣọ ìhráàmù wọn umura wọn wà dìgbà tí wọ́n bá ṣe gẹ́lẹ́ tí wọ́n bá dé padà wọ́n bá gbé hajj ní labẹ́yíká hajjan lókù ní èsì labẹ́yíká Allahumma hajjan láṣọ sẹ́yìn pé a ní nígbàtà wà Mẹ́dínà a ní labẹ́yíká Allahumma umratan ẹ̀bẹ́ẹ̀kọ́ eléyìí tó bá di lọ́la tá a bá ti wọ aṣọ ìhráàmù wa a sọ pé labẹ́yíká Allahumma kẹ́ni hajj lókù tá a fẹ́ sí àwọn tí wọ́n wà ní tí wọ́n mọ́ àwọn tí ṣíṣe àjì wọn lọ gbogbo tá a ṣe làwọn náà ṣe wọ́n mọ̀ ṣe wọn kálukú náà máa ṣe tiẹ̀ tá a bá ṣẹ́rí padà tọ́nà tí wọ́n mọ́ ńgbà tá a bá débẹ̀ wọ́n lè wẹ̀ lọ́hùn ilé ìwẹ̀ ńbẹ́ńbẹ́ wọ́n wẹ̀ mọ́ tó wọ́n ti wẹ̀ àtúnjọ́ ṣe ìyókù lọ bí wọ́n bá ṣe parí nígbà tá a bá tó dé náà wọ́n wẹ̀ lẹ́yìn ẹ̀ wọ́n wà lọ́ọ̀ṣẹ́ sí kíni ara àwọn sì tàwọn fi gbogbo wọn ti ṣe àjì yóò àjẹ́ pé wọ́n lọ ṣe umura tí wọn ò lè ṣe kíni tí wọn ò ṣe tẹ́lẹ̀ gbogbo ẹgbọ́n mi lè ṣe wọ́n àṣẹ ṣe umura wọn tí wọ́n ṣe tẹ́lẹ̀. níparí eléyìí ṣe pẹ̀lú iṣẹ́ ìwà àti àwọn tó jẹ́ ara wa lọ́nà àwọn bóyá mẹ́ta ok tí ó yẹ kí wọ́n kí ewu owó inú wọ́n yẹ kí náà abíkíni kòrónà ń bẹ. wọ́n lè wọ máàsì tó bá. wọ́n lè wọ̀ wọ́n lè dé gíláàsì sí wọn wọ́n lè wọ̀ wọ́n kàn ní fi kankan kọ́ wọn ò ní fi kankan orí bọ̀tì nítorí máa kẹ́ni wọ́n lè wọ̀ náà. aleykum salaam tó dábùkátù. náà aleykum salaam tó dábùkátù. So the question is ọ̀dà wọ́n ti gbé question wá bá mínú yàrá láwọn àfáà wà ńlá tó yẹ pé àná lẹ̀ wọ́n dáhùn wọ́n sáré èmi ní kí n sádáhùn ẹ̀ ní tó bá jẹ́ pé nítorí jẹ́ mọ́ nǹkan ìwòsàn ní ìwòsàn kò sí èèwọ̀ ń bẹ̀ tó yẹ pé ìwòsàn ní rọ́ọ̀bù ní ìsìn tí ì bá fira rọ́ọ̀bù olóòórùn tí ì bá fira kẹ́ni olóòórùn àti gbogbo tó bá jẹ́ mọ́ nǹkan tí èèyàn fẹ́ fi ṣe ìwòsàn tí èsì pé bíi lọ́fíńdà lè fẹ́ fi sára kò sí èèwọ̀ ń bí kẹ́ẹ̀dù tó bá jẹ́ ìwòsàn o náà. Excellent.